àti Arẹ́gbẹ́ṣọlá o àti Oyinlọ́lá ni o àti Oyètọ́lá Adeleke fìbò dá gbogbo wọn jókòó. Etí kálukú ló ti gbọ́ báyìí, gbogbo èèyàn náà ló sì ti fojú rí. Kò sí bí wọn yóò ti ṣe tàbí ibi tí wọn yóò ti ròyìn ọ̀rọ̀ náà mọ́. Adémọ́lá Adeleke tí ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù fà kalẹ̀ láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti wọlé. Bẹ́ẹ̀ ni wíwọlé tó wọlé kò ní àtẹ̀túfò ajá nínú, gbangba làṣáátá ni. Nínú ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ náà, Adeleke mú 19 bí INEC fúnra wọn ti kéde ẹ̀. Bọ́lá Oyèbánjí tí ẹgbẹ́ òṣèlú APC sì mú ìpínlẹ̀ 11. Ohun tí yóò kàn máa jẹ́ ìyanu títí nínú ìdìbò náà ni bí Adeleke ti fi ẹ̀yìn àwọn àgbà olóṣèlú ibẹ̀ balẹ̀, tó rìtáyà wọn tó sì dá wọn jókòó ní ọ̀nà tí àwọn náà kò lè ronú sí rárá. Níbi tí àwọn gómìnà àtijọ́ 4 wà, Bísí Àkàndé, Ọlágúnsóyè Oyinlọ́lá, Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àti Adégbóyèga Oyètọ́lá, tí ọkùnrin náà sì fi hàn wọ́n pé nínú páhápáhá làwọn ti yọrí nínú ìgbágbó ni màrìwò ti ṣe ọ̀ṣọ́ ẹ̀, tó sì yọ láàrin àwọn àgbààgbà náà tí wọn kò sì rí kinní kan tí wọ́n lè ṣe sí i. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó nà wọ́n díẹ̀ kọ́ o, ó na àwọn púpọ̀ wọn mọ́ inú ilé wọn gan ni, tó sì gba ìjọba ibẹ̀ lọ́wọ́ wọn. Èyí tó sì jẹ́ bí ìyàlẹ́nu jù ní ti Oyinlọ́lá, nítorí títí ọ̀sẹ̀ tó kọjá yìí Oyinlọ́lá wà lẹ́yìn Adeleke gbágbáágbá ni. Àfi bí ìbò ṣe kù ọjọ́ mélòó péré tí gómìnà àtijọ́ náà gbé ìlú jáde tó sì lù ú kárí ayé, tó lù ú kárí ìpínlẹ̀ náà pé òun ò sí lẹ́yìn ọkùnrin náà mọ́ o. Ìyẹn ẹgbẹ́ APC lòun wà, ẹni tí wọ́n sì fà kalẹ̀ Oyèbánjí lòun ń bá lọ. Ọ̀rọ̀ náà kó gìrìgìrì bá àwọn èèyàn púpọ̀, nínú wọn sì bẹ̀rẹ̀ sí sọ pé omi ti tán lẹ́yìn ẹja fún Adeleke nìyẹn o, pé igi wó lẹ́yìn ọgbà ẹ̀, kò síbì kan tí yóò bá lọ mọ́. Ṣùgbọ́n èsì ìdìbò náà padà mú ìjọnilójú wá, torí ó fìbò dá àwọn àgbààgbà òṣèlú náà jókòó ni. Bí èèyàn bá wo fídíò kan tí wọ́n ti ń pariwo olè 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 láàrin òru nígbà tí àwọn mọ́tò ńláńlá kan ń rọ́ jáde lọ, nígbà náà lèèyàn yóò lè mọ ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìbò gómìnà tí wọ́n dì lọ lánàá òde yìí, ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí gan. Ìdí ni pé àwọn mọ́tò jíìpù rẹpẹtẹ tí wọ́n ń sá lọ tí àwọn èèyàn ń pariwo olè lé lórí nì, àwọn mọ́tò tó tẹ̀lé ara wọn yìí, àwọn mọ́tò àwọn gómìnà ni. Àwọn gómìnà APC tí wọ́n ti dúró láti bá Adégbóyèga Oyètọ́lá ṣe àjọyọ̀ pé ọmọ ẹ̀ tó fà kalẹ̀ wọlé, ó wọlé ìbò bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé nígbà tí nǹkan fẹ́ dàrú pátápátá tí àwọn aṣáájú ẹgbẹ́ APC yìí lọ́ṣun ti rójú ìjà nínú ìlàsà, wọ́n gbé àwọn gómìnà kan dìde, wọ́n tún sáré lọ sọ́dọ̀ Iyìọlá Omiṣore. Kìnìún náà sá ti di àṣà wọn. Ó ti dàbí pé ní gbogbo ìgbà tí nǹkan bá ti fẹ́ dàrú pátá, ọ̀dọ̀ Omiṣore ni àwọn aṣáájú APC yìí máa ń sáré lọ. Àwọn gómìnà tí wọ́n sáré lọ bá Omiṣore yìí ni Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì, Abdulrahman Abdulrasaki láti Kwara, yàtọ̀ sí àwọn míì tí wọ́n ti lọ rí i tẹ́lẹ̀ lẹ́yìn pé kí ó wá síbi ìpolongo àwọn. Bẹ́ẹ̀ ni Ọpẹ́yẹmí Bámidélé náà lọ, ẹni tó jẹ́ aṣáájú ní ilé ìgbìmọ̀ asòfin àgbà. Wọ́n sì mú Ọlámilékan Yáyì tó fẹ́ du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lórúkọ APC náà dání. Wọ́n ní kí Omiṣore gba àwọn. Àmọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún Omiṣore rí nígbà tí nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́. Ní 2018 tí Adégbóyèga Oyètọ́lá fẹ́ jálulẹ̀ náà, ohun Omiṣore yìí náà ni wọ́n tọ̀ lọ. Òun ló sì mọ ọ̀nà tó fi rí pé Oyètọ́lá wọlé. Àmọ́ lásìkò tí ẹ̀san yẹ kó dé, kí wọ́n san Omiṣore ní ẹ̀san oore tó ṣe fún wọn, tí òun fi lépọntí tó ń fọ̀nà roka pé òun ní APC yóò fà kalẹ̀ láti du ipò gómìnà, Oyètọ́lá tó dúró tì níjọ́sí náà ló ṣe é pa. Ó rí i pé kò sọ́nà fún, ó sì gba ẹ̀yìn gbogbo wọn fa Bọ́lá Oyèbánjí kalẹ̀, ẹni tí gbogbo èèyàn mọ̀ pé ọmọ ẹ̀ ni. Omiṣore bínú ó faraya, ó sáré jọ̀nàjọ̀nà gba kóòtù lọ, ó tún sáré padà sẹ́yìn. Nígbẹ̀yìn ó joyè ààrò tó fẹ̀yìntì tó ń wò ṣe ìdáná igi imú tó doríkodò tó ń wò ṣe ara. Ó ń wo ibi tí APC yóò bá kiri náà já ni. Nígbà tí ọ̀rọ̀ fẹjú, Oyètọ́lá kò lè lọ sí ọ̀dọ̀ Omiṣore fúnra ẹ̀, bẹ́ẹ̀ ni kò lè kojú ẹ̀,
bí ìwọ bá ṣàṣe rere ara kì yóò há yá ọ. Nítorí ẹ̀ ló ṣe bẹ àwọn gómìnà wọ̀nyí lọ́wẹ̀ sí i. Bí èèyàn bá sì ya òpònú jálẹ̀jálẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni yóò ṣe sáré tẹ̀lé ẹni tó ti dà á tó sì ti fi ibi ṣú orí ni. Ohun tó jẹ́ kó ya àwọn èèyàn lẹ́nu nígbà tí wọ́n rí Omiṣore níbi kàmpéènì APC nìyẹn. Ṣùgbọ́n láti ìgbà náà làwọn kan ti ń sọ pé ṣakamàǹgé lásán mà ní, pé Omiṣore kàn lọ síbẹ̀ láti mú ẹnu ayé wọn kúrò lára òun ni, pé kí wọ́n má sọ òun lẹ́nu. Nígbà tí wọ́n sì dìbò ní tòdodo tí ẹgbẹ́ APC kò wọlé nílé ìdìbò Omiṣore gan, ó hàn sí ọ̀pọ̀ èèyàn pé alátàpàǹkó ló ṣe bí ọ̀bọ ògbọ́n, ọba gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe ni. Ọjà tí àwọn APC wọ̀nyí tà fún Omiṣore, ọkùnrin náà ti farabalẹ̀ ó sanwó ẹ̀ fún wọn. Ohun tí Oyinlọlá ṣe dá ìjà sílẹ̀ láàrin òun àti Adeleke. Ọkùnrin gómìnà náà sì fìbínú sọ̀rọ̀ pé òun lòún gbé mọ́tò tuntun fún Oyinlọlá tó ń gùn kiri. Nígbà náà ni Oyinlọlá náà fìbínú fèsì ọ̀rọ̀ ẹ̀ padà fún un pé kí ló ń ṣe máàlù yìí tó ń pariwo. Ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ẹ̀ tí kò dùn, pé kì í ṣe òun Adeleke ló fún òun ní mọ́tò. Ohun tí òfin wí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló fún òun ní mọ́tò, kì í ṣe òun Adeleke rárá. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé fídíò jáde tí wọ́n rí ibi tí Oyinlọlá ti ń tẹ́wọ́ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ Adeleke, wọ́n mọ̀ pé kì í ṣe ìjọba Ọ̀ṣun kankan ni Adeleke ló fẹ́ bẹ́ẹ̀. Òun ló sì fún ọmọ ọba náà ní mọ́tò láti ọwọ́ ìjọba rẹ̀. Àwọn tí wọ́n tilẹ̀ mọ̀dí ọ̀rọ̀ yìí béèrè lọ́wọ́ Oyinlọlá pé ṣé ìjọba àkọ́kọ́ tí yóò wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìyí ni? Mọ́tò mélòó ni Arẹ́gbẹ́ fún un láàrin ọdún 8 tí òun fi ṣèjọba tiẹ̀? Mọ́tò èwo ni Oyètọ́lá fún nígbà tó fi lo ọdún 4 nílé ìjọba? Ó ṣe wáá jẹ́ ẹni tó fún un ní mọ́tò gan ló fi igi gún lójú. Bóyá ìyẹn ló fà á tí àwọn èèyàn fi di irú ìbò tí wọ́n dì, kò sí ẹni tó mọ̀ o. Nítorí wọ́n dìbò níwájú ilé Oyinlọlá, wọ́n rí i pé kò wọlé níbẹ̀. Adeleke tó kọ̀yìn sí gan-an ló fẹ̀yìn ẹ̀ janlẹ̀ níwájú ilé ẹ̀ gan-an. Ohun tí èyí sì fi hàn ni pé yóò ṣòro gan-an kí Oyinlọlá tó dìde nàró níbi tí wọ́n dá a jókòó sí yìí. Nítorí PDP tó ń pariwo pé òun ń ṣe yìí kì í ṣe èyí tí wọ́n forúkọ ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni APC kò lè rí tirẹ̀ rò mọ́. Òun náà sì mọ̀ bẹ́ẹ̀, torí ó ti wá sínú ẹgbẹ́ náà lẹ́ẹ̀kan tó tún jáde kúrò níbẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí í bú wọn. Yóò sì ṣòro kí wọ́n tó fi ọkàn tán tàbí kí wọ́n gbé gbogbo ara lé àgàgà nígbà tí kò rí ìbò àdúgbò ẹ̀ mú fún wọn. Ní ti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, èrè ló ká ẹdun mọ́lẹ̀ tó dọ̀lẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́, nígbà tí Arẹ́gbẹ́ ń jẹ́ Arẹ́gbẹ́, ìbá ṣòro láti mú àdúgbò ẹ̀, ká má tí ì sọ pé wọn yóò dá a jókòó. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé kò dìgbò lu Adeleke tàbí kọrin òwe búwo, síbẹ̀ ó ti múra sílẹ̀ pé ẹni tí òun fà kalẹ̀ yìí, Najimdeen Salam, ni yóò gba ìpínlẹ̀ náà fóun tí òun yóò sì tún rí òun fi ṣe agbára. Ṣùgbọ́n ẹgbẹ́ ADC kì í ṣe ẹgbẹ́ kan tí àwọn èèyàn gbà rẹpẹtẹ ní ìpínlẹ̀ náà. Ìyẹn ló sì ṣe jẹ́ pé ní gbogbo ìbò tí wọ́n dì lọ yìí, níbi tí Adémọ́lá Adeleke ti ní ìbò tó lé ní 511,567, 511,067, tí Oyèbánjí ní ìbò tó lé ní 444,815, ìbò 17,000 àti díẹ̀ 17,180 lọ́mọ òun Arẹ́gbẹ́ ní. Bẹ́ẹ̀ bí Jímọ̀ yóò ti rí, Àlàmísì lèèyàn ti mọ̀ ọ́n. Bí ìdìbò tí wọ́n ń torí ẹ̀ múra kankan, ìyẹn ìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà, yóò sì ti rí fún wọn lásìkò ìbò náà tó bá dé nìyẹn. Òun ló ti ń fojú hàn yìí o. Arẹ́gbẹ́ṣọlá ní akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ADC. Bí òun odidi akọ̀wé kò bá sì lè mú wọ́ọ̀dù ẹ̀, ká má tí ì sọ ìjọba ìbílẹ̀, ká má tí ì sọ ìpínlẹ̀ ẹ̀, kò sí aṣọ ìkankan tẹ́nìkan lè dá sí i lára tí yóò bá a mú lórí ọ̀rọ̀ ìbò dídì agbègbè náà mọ́. Ìbò Adeleke yìí dá a jókòó pátápátá ni. Fún ìgbà pípẹ́ ni yóò sì fi wà lórí ìjókòó náà pàápàá, nítorí eré ìje tí wọ́n bẹ̀rẹ̀ lánàá yìí ó di ẹ̀yìn tí wọ́n bá di ìbò gbogbogbò kó tó parí. Kò sì sí àrídájú kan pé ẹgbẹ́ Arẹ́gbẹ́ yìí yóò dìde lọ síbì kan. Bí ẹgbẹ́ náà kò bá sì ti dìde, ìṣòro ni fún òun Arẹ́gbẹ́ láti dìde lórí ìjókòó tí wọ́n gbé e sí. Ní ti Adégbóyèga Oyètọ́lá, kò sí ohun tó bá ìtàn ẹ̀ mu bí ìtàn bàbá aláàtàn tó sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù nínú ìwé Aláwìyé. Nígbà tí Adeleke ń wá gbogbo ọ̀nà pátá láti wọ inú ẹgbẹ́ APC, tó ń bẹ igbá tó ń bẹ àwo, tí ààrẹ Bọ́lá Tinubu pàápàá sì ti fọwọ́ sí tó fún un láàyè pé kó wọnú ẹgbẹ́ náà, Oyètọ́lá ló ṣáájú àwọn tí wọ́n fi ọ̀tẹ̀ lé padà sẹ́yìn. Lónìí yìí,
APC ní ìbá wọlé, òun Oyètọ́lá ní ìbá sì jẹ́ bàbá gómìnà, nítorí yàtọ̀ sí pé ó ju Adeleke lọ lọ́jọ́ orí. Tó bá ṣe pé ó dúró tì í tí wọ́n fi wọlé báyìí ni, òun ni Adeleke ìbá máa gbé gbogbo ọ̀wọ̀ àti àṣeyọrí ìdìbò náà fún, tí yóò ní ọpẹ́lọpẹ́ lára òun. Bí Adeleke bá sì ṣe ọdún 4 ẹ̀ pé, Oyèbánjí tí òun fẹ́ kó ṣe gómìnà náà ìbá padà wá ṣe é. Ọkùnrin náà kò kúkú tí ì dàgbà ju àwọn ẹgbẹ́ ẹ̀ lọ. Àmọ́ Oyètọ́lá kọjú tu olú ọ̀rán, ó tu igba ìyẹn ni kò pín ìkòkò, ó fi wàràwàrà já idà lókè ní ìyẹn bá gé e lọ́wọ́. Adeleke sì fi ìbò dá wọn lẹ̀ níbi tó sì ti jókòó sí ìní kí ọdún 4 míì tó pé, àfàìmọ̀ kó má ti di àgbélẹ̀he bíi màrìwò ọ̀pẹ tó ń fìgbágbòṣẹ̀ sí níjọ́sí. Ohun tí òun náà àti àwọn èèyàn ẹ̀ ń sọ tẹ́lẹ̀ ni wípé àwọn ti gba ìpínlẹ̀ Ọ̀ṣun. Bóyá Adeleke wá sínú ẹgbẹ́ àwọn tàbí kò wá, àwọn ti gba ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní tàwọn. Ohun tí kò rántí tí kò sì wo ara ẹ̀ wò ni pé kó wo ìgbà tí òun ń ṣe gómìnà, tí òun ní gbogbo agbára, àmọ́ tí Adeleke yìí gba ìjọba náà kúrò lọ́wọ́ òun. Oyètọ́lá kò ro gbogbo ìyẹn. Àgbójúlé pé Tinubu yóò gba òun láàyè láti lo sọ́jà, lo ọlọ́pàá, lo EFCC àti tọ́ọ̀gì lókè láyà débẹ̀. Àmọ́ òun náà rí pé kinní náà kò ṣeé ṣe. Ibi tí wọ́n sì dá a jókòó sí báyìí, bó bá wu Ọlọ́run nìkan ni yóò gbé e dìde. Bẹ́ẹ̀ ni Adeleke dá àwọn àgbààgbà òṣèlú jókòó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó gba ìlá lọ́wọ́ bàbá Bísí Àkàndé, tó gba ilé ìdìbò Oyinlọ́lá, tó gba ti Omiṣore, tó lé Arẹ́gbẹ́ àti ọmọ ẹ̀ sẹ́yìn, tó fẹ̀yìn ọmọ Oyètọ́lá balẹ̀ ní gbangba òde. Àwọn olóṣèlú ńláńlá forí pamọ́, wọn ò lè jáde sọ́dọ̀ àwọn aráàlú torí ọ̀rọ̀ ìbàjẹ́ oríṣiríṣi tí wọ́n ti sọ, tí wọn kò sì mọ ohun tí àwọn aráàlú lè padà wá ṣe fáwọn. Bàbá tó ń pariwo kiri níjọ́sí pé kí wọ́n pa àwọn ọmọ àkọọ́dù, ọ̀pọ̀ èèyàn ti kìlọ̀ fún pé kó jókòó ẹ̀jẹ́ o. Àwọn tí wọ́n ń há owó, tí wọ́n ń há oúnjẹ ní gbangba fáwọn èèyàn torí ìbò, kálukú àwọn náà sì ti fara ṣoko. Kò sí ohun tí yóò tún dí Adémọ́lá Adélékè lọ́wọ́ mọ́. Òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì. Àṣẹ ti gorí ẹ̀ pátápátá. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.